mi ò ní fẹ́ ẹjọ́ ẹ má bá mi ẹ má àwọn nǹkan kan wà àwọn èdè kan wà tí ẹ máa ń pè ẹjọ́ ẹ má pe èdè yẹn mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹjọ́ ẹ má pe àwọn ẹ má kọ àwọn èdè kan thank you mi fẹ́ block anybody mi fẹ́ abuse ẹ̀yin tẹ́ bá jọ lọ́gbọ́n bẹ̀ yẹn now ṣé rí wọ́n ju kọ́kọ́rọ́ sílẹ̀ wọ́n wá ju búrẹ́dì sílẹ̀ ìyẹn àwọn wọ́dà nìyẹn ẹjọ́ ìbéèrè mi fún ìwọ tó ń wò mí kí ló rò pé ó yẹ kẹ́ ẹ mú ẹni tí ó gbà yín sílẹ̀ wọ́n wà nínú ẹ̀wọ̀n so ẹ̀yin tẹ́ wà lórí ètò yìí ẹ lè tẹ láìkì àbí ẹ lè tẹ láìkì ológo lèmi ọmọ ológo ni mi sí ọmọ olófò àwọn èèyàn ló máa ń sọra wọn dolófò àwọn náà ń pera wọn lólófò àwọn náà fẹ́ kí òfò yẹn kó délé bá wọn tí ó sì padà délé bá wọn so tó bá ṣe wọlé tẹ láìkì àti lọ́ọ̀fù ó lè tẹ láìkì nígbà tí ẹ̀yin mélòó kan wà ń bí ó yá share láìkì yẹn ó yá press love button á dáa fún ẹ now ẹ̀wọ̀n tí ó gbà yín sílẹ̀ ló wà nínú ẹ̀wọ̀n yìí ẹni tí ó bá jà fún òmìnira ìsídà kó wà nínú sàárè tàbí kó wà ní ẹ̀yìn odi bí àwa tá à ń pariwo yìí tàbí kó wà nínú ọgbà ẹ̀wọ̀n kò lè sí nínú Nàìjíríà ẹni tó bá wà nínú Nàìjíríà kó ń jà fún òmìnira nítòótọ́ èmi sọ fún ẹ pé lórí irọ́ ni sọ́ra wọn tó wà lẹ́yìn odi wọ́n sì tún lè ní ìgboyà títí but not every one of them because most of people oríṣẹ́ wọ́n fi make owó dá ti wà tó yẹ pé ẹbí rí gbogbo ẹ̀ tán dàrú ṣùgbọ́n àwọn tó wà lẹ́yìn odi ó ní ìgboyà láti lè jà ṣùgbọ́n àwọn tó wà ní Nàìjíríà ó ní tí wọ́n lè sọ ẹwà àwọn newspaper Nàìjíríà ó nírú ọ̀rọ̀ tí wọ́n lè gbé jáde ó nírú news tí wọ́n lè gbé jáde eléyìí tó bá máa bà tí wọ́n jẹ́ wọ́n ní gbé jáde so tó bá pẹ́ yín odi náà wà ṣe pé wọ́n máa ní freedom àti lè ṣe anything so inú ẹ̀wọ̀n ni everybody wà lábẹ́ ìsìlú wọn àwọn tí ó gbà yín sílẹ̀ gan inú ẹ̀wọ̀n náà wà irú àwa tá ń pariwo fún òmìnira inú ẹ̀wọ̀n náà ni torí à ní freedom àwa wá ń pariwo à ń ké now a ti wá da nǹkan sílẹ̀ fún yín báyìí a ju kọ́kọ́rọ́ sílẹ̀ wọ́n ju búrẹ́dì sílẹ̀ fún yín èwo ló yẹ kí o mú àsọ ọlọ́gbọ́n èwo ló yẹ kó o mú nínú kọ́kọ́rọ́ wọ́n tì ẹ́ mọ́lé wọ́n tì ẹ́ mọ́ inú ilé wọ́n tì ẹ́ mọ́ ibì kan wọ́n dí ẹ́ mọ́lẹ̀ wọ́n dí ẹ́ mọ́bì kan ṣùgbọ́n kọ́kọ́rọ́ nìyí wọ́n dẹ̀ tún fi igi lé ẹ lọ́wọ́ tó o lè fi fa kọ́kọ́rọ́ yẹn mọ́ra tó o lè fi fa búrẹ́dì mọ́ra you get it tó bá ń gbádùn ètò bá mi tẹ yes kó o dẹ̀ bá mi tẹ love kọ́kọ́rọ́ nìyí wọ́n tún fún ẹ ní igi kí ṣe pé wọ́n fún ẹ ní igi o wọ́n fi nǹkan kan ọ̀pá lé ẹ lọ́wọ́ tó o lè fi fa búrẹ́dì tàbí kọ́kọ́rọ́ mọ́ra wọ́n wá ní kó o choose kan ìgbà tí wọ́n máa choose o lọ choose bread torí pé bí ń pa ẹ́ á dáa fún ẹ Waheed Kébé torí pé ìyà ń jẹ Sẹ̀lílà ẹ ṣeun torí pé ìyà ń jẹ ebi ń pa ẹ́ IDP torí pé nǹkan ṣe yín ẹ wá lọ choose bread instead of the key kó o sílẹ̀kùn yẹn kó o kúrò nínú ìsìrú kó o kúrò lábẹ́ nínú ẹ̀wọ̀n tó wà thank you Adérónkẹ́ Patrick kó o kúrò nínú ẹ̀wọ̀n Ramsisi Bíóyè kó o kúrò nínú wàhálà yẹn kó o mú kọ́kọ́rọ́ yẹn kó o dẹ̀ sílẹ̀kùn yẹn ṣùgbọ́n ò ṣe bẹ́ẹ̀ ó ti gbàgbé pé tó o bá jẹ búrẹ́dì yẹn tán o ò lè rí mìgébí míì tó máa pẹ́ ṣùgbọ́n tó o bá mú kọ́kọ́rọ́ yẹn hádẹ́sì Elisa wàá sílẹ̀kùn yẹn wàá rí mi jáde wàá lè jẹun tó wù ẹ́ wàá lè mú mi ṣùgbọ́n ojú kòkòrò rádaràda àìnítẹ́lọ́rùn ẹ lè febi panú kẹ́ ẹ fi ìyà jẹra yín fún ìgbèdéke ẹ ti wà nínú ẹ̀wọ̀n tipẹ́ Esther wọ́n ti ń parọ́ fún yín látọdúnmọdún láti 1960 tẹ́ ẹ ti gba òmìnira ẹ tí ì kúrò lábẹ́ òmìnira inú ìnira sì ni Yorùbá wà inú òmìnira inú ìnira náà wà for the past 30 years tẹ́ẹ̀sì tún sìnrún lọ 60 years mẹ́mẹ́ another 30 years half of the 60 years ó tiẹ̀ wá worst pátápátá
láti 30 years ago ní gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ní fọ́jú pọ̀ nígbà tí Gágáròdì tí wọ́n ti ń dá Afẹ́nifẹ́re sí méjì tí owó ti dé owó Gágáròdì ti bù háì owó kówó owó bú tó fi sponsor lu àwọn èèyàn láti máa da yẹ́rú tó ti ní pílánì fìlà wèrè 88 tó gbé lérí ọdún mẹ́jọ sí wọlé lọ́dún mẹ́jọ kó tó kò lórí ipò ààrẹ. àwọn Gágáròdì àwọn slave master wọn ò ní wọ́n ti fọ̀pá lé yín lọ́wọ́ wọ́n ní ẹtúsì kan ebi dẹ̀ ń pa yín báyìí oúnjẹ rèé kọ́kọ́rọ́ rèé ṣùgbọ́n ìwọ wò pé 5,000 naira yẹn 2,000 naira yẹn ó pè rẹ kó o gbà á ju kó o lanu rẹ lásìkò election yìí tí election dé yìí àsìkò tó jẹ́ wípé àsìkò tó yẹ kẹ́ ẹ pariwo kí Yorùbá nation máa bù sókè ẹ wá lọ gbowó lẹ́yìn tẹ́ pera yín ní àjìjàgbara wọ́n wá fowó rà yín nítorí tọ́rọ́kọ́bọ̀ nítorí ṣíṣì wọ́n fowó ra ẹ̀yin ọmọ Yorùbá wọ́n fowó rà yín nítorí tọ́rọ́kọ́bọ̀ tó wà lọ́wọ́ wọn àsìkò tó yẹ kẹ́ ẹ wà yìí tó yẹ kẹ́ ẹ mú kọ́kọ́rọ́ wọ́n ti fún yín lọ́pṣọ̀n kọ́kọ́rọ́ rẹ̀ wọ́n fún yín àǹfààní wà fún yín Ọlọ́run ti fún yín ní mídíà ó fún yín lọ́pọ̀túnítì láti lè polongo láti lè pariwo láti lè ní ìgboyà ṣùgbọ́n ẹ̀rù bà yín pé tí tẹ́ bá síra yín lẹ̀ kí lẹ́ mọ̀ jẹ ṣùgbọ́n nítorí búrẹ́dì kọ̀ọ̀kan tó ń jù lẹ́ẹ̀lẹ́ fún yín lọ́dún mẹ́rin tó ń jù lẹ́ẹ̀ fún yín lọ́dún mẹ́rin ẹ wò ó pé wẹ̀ jẹ́ ká kúkú dúró bí kí n sáà mọ̀ rí búrẹ́dì àtomi mu ṣùgbọ́n kó o mú kọ́kọ́rọ́ kó o lè fi ṣiṣẹ́ kó o sílẹ̀kùn kó o bọ́ta kó o lọ pò sókè rajà kó o ṣe wàá jẹ dúró búrẹ́dì òfò tó ń gbé sílẹ̀ lọ ṣùgbọ́n tẹ́ ẹ lọ́rùn kán máa fún ẹ ní 5,000 lọ́dún mẹ́rin kán máa fi ra ògo lọ́wọ́ ẹ kán máa fi gba ògo rẹ agbára wà lọ́wọ́ yín ìyẹn ni mídíà tẹ́ni agbára wà lọ́wọ́ yín ìyẹn ni òun yín kàkà bẹ́ẹ̀ ẹ ti gbàǹtẹ́gbà ẹ wá mójú Yorùbá nation ẹ wá ń dàrú ẹni bá wá sọ tọrọ fún yín ẹ láwọn náà bá Yorùbá nation jẹ èpè lẹ́mọ̀ gbé jáde ọmọ Yorùbá kẹ̀kẹ́ sá ó ṣàkàyè sún mi láti bí ọjọ́ mẹ́ta nígbà tí Múráínà ti bí tó mú ibà Gani jòní tó bú ibà Gani tí kì í ṣe ọ̀rọ̀ Yorùbá nation ló fi bú ibà Gani o family matter ni o bọ̀ tó ń lọ ọmọ Yorùbá nation wọ́n wá gbé èpè àtàfọ̀ṣẹ jáde fún wọn ní kán máa fi ré gbogbo yín lẹ mọ̀ pariwo gbogbo yín lẹ mọ̀ bọ́tà ó wá jáwọn ara yín ọmọ Yorùbá sí ọmọ Yorùbá ṣé bí Gani ò tiẹ̀ sí láàrin yín mo mọ tẹ́ ẹ fi bá Gani wé àwọn ará ti yín tẹ́ ẹ jọ ń jà fún òmìnira kí ni ò bá àṣẹlẹ̀ wọn ṣépè fẹ́yìn àlàyé ọ̀rọ̀ lè korò lára yín ṣé èpè ló kàn ẹ wá fowó ẹ fi rẹ́ǹtì àwọn èèyàn kan máa gbé èèyàn ṣé èpè ó yẹ kẹ́ ẹ ti ẹ̀dọ́dọ̀ tèmi torí pé ẹ bẹ̀rù yálàjà bàbá lákú bàbá yín kò sẹ́ni tó gbẹ́gbó níwájú ẹkùn tí ó gbé níwájú ẹkùn mi tí ò ní fẹ́ jẹ̀wẹ̀ láàyè èmi gangan èpè máa gbé yín rẹ́ kò sẹ́ni kankan nínú yín tẹ́ ẹ bá try rẹ̀ pẹ̀lú shit pẹ̀lú ọ̀dọ̀ tèmi gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ló máa kú wọlọ́ọ̀ ẹ máa kú ni èmi máa bẹ náà pé kó pa yín dànù èpè yín máa pa yín ni bẹ́ẹ̀ ni torí mo máa ń sọ fún yín pé kò dáa àwa sọ̀rọ̀ tẹ́ wá ní ẹ kí ni tó ṣe tán tó gbé èpè jáde fún kí ni tó ṣe tán tó gbé èpè jáde fún torí pé support Onítìrí torí pé ó gbé Onítìrí wá yàá tẹ́yìn bá ní ètò tẹ́ ẹ ní plan fúnra yín ṣé ẹ máa àtàkì ẹnìkan ẹ̀yin tẹ́ ẹ ní plan tẹ́ ẹ ní ètò fúnra yín tẹ́ ẹ àtàkì another person láti last year November ẹ lè máa declare ẹ àdí declaration ti yín declaration tẹni tó wà
ẹlẹ́ẹ̀fẹ́ tí yín tẹ̀yìn wá nídà mo sọ fún yín pé tẹ́mi bá support èèyàn mo mọ tí mo ṣe èmi ń dà tèmi láti fi dábìrà dápàsán fún yín ni láti 2020 ìwọ tó o bá jọlọ́gbọ́n àti olóye olónítìrídé ó wá dàárín yín rú you are a dumb dog you are a dumb dog ọlọ́run gbọ́ làákàyè ò pé tó o bá ní làákàyè tó o lọ́gbọ́n lórí tó o lóye lórí tó o jẹ́ni tó ní ìmọ̀ wàá mọ̀ pé onítìrí ò dàárín yín rú bàbá Akíntóyè àwọn olórí yín àwọn àgbà yahoo yín gbogbo àwọn yahoo tẹ kó sókè àwọn náà dáyé yín rú náà tó onítìrí ọlọ́run mọ́ onítìrí wá láti wá nà pàṣán fún yín ni but tó bá jẹ́ pé bàbá wa lè gbìyànjú ẹ̀ kó plan but there is no plan because there is no future for them wọ́n ti already di kọ́lú already kí la bá lọ kí la bá bọ̀ tó di pé ká máa gbé èpè fún ọmọ Yorùbá ara wa inú yín wá ń dùn ẹ̀yin kan wá ní kí ló ṣe tó fi ṣépè fún ó ní Sunday èkú tọnu ṣé Sunday èkú tọnu ṣéyàn wá lè fi wá gbé èpè jáde fún torí kó sọ̀rọ̀ nípa bàbá Akíntóyè lè fi wá mú èpè jáde fún kí ló dé Yorùbá ẹ̀dẹ̀ fẹ́ gba òmìnira ẹ̀ẹ̀rí bẹ́ẹ̀ tí kúrò nínú òmìnira ẹ̀ẹ̀rí bẹ́ẹ̀ yìí gangan kọ́ ló yẹ kẹ́ ẹ̀yìn tẹ́ ń jẹ́jẹ́ òmìnira mọ́ bó ṣe ń jẹ́jẹ́ òmìnira ò sí fún fracas òmìnira ò sí fún bully òmìnira ò gbúdọ̀ wà fún blackmailing you have to have your own proof before you judge tó o bá ní ẹ̀rí má dá ẹjọ́ ṣe ìwádìí ẹ̀ kó o ní ẹ̀rí ẹ̀ dání kó o tó ṣe nǹkan tẹ́nìyẹn bá wá gbé jáde tó bá fún yín má àtàkì ẹ̀ òmìnira ò sí fún oyè ìdílé bàbá anybody ò sílé oyè Yorùbá nation yìí kò yẹ kó dúró kó dé oyè ìdílé wa pé tí lágbájá ò bá sí níbẹ̀ Yorùbá nation ò lè wáyé ẹnikẹ́ni tó bá ń sọ fún pé tí Ìgbòho ò bá sí tí Ìgbòho ò bá sí nínú Yorùbá nation yìí Yorùbá nation ò lè wáyé ọpọlọ ẹ ti yí ó ti dàrú bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ bí bàbá bá jẹ́ Akíntóyè ò bá sí nínú Yorùbá nation yìí Yorùbá nation lè wáyé ọpọlọ yín ò pé tí Tenny Omoologo ò bá sí nínú Yorùbá nation yìí Yorùbá ò lè wáyé Yorùbá nation ó ju gbogbo bàbá everybody wa lọ you get it yes kẹ́ ó ju gbogbo wa pátápátá lọ so tí wọn bá ṣe ẹlòmíì á ṣe tẹ́mi ò bá ṣe Ọlọ́run á tó gbé ẹlòmíì dìde ó ní pé tí wọ́n bá kọ̀ láti máa yin èmi á pàṣẹ fún òkúta á dẹ̀ bá gbé wọn dìde á dẹ̀ máa lanu wọ́n máa kí mi wọ́n máa yin mi Ọlọ́run lókè tá lẹ́yìn Ọlọ́run nìkan ló ń jẹ́ èmi ni ẹ ti sọ ènìyàn di Ọlọ́run yín láti 2020 tẹ́ ti ń bọ̀ gbogbo owó tẹ́ ń gbà ẹ ní accountability fún gbogbo owó tẹ́ ń gbà pátá tán bá pè yín tán bá béèrè question lọ́wọ́ yín ẹ máa bá wọn jà ẹni tó bá béèrè lọ́wọ́ yín ìjà lẹ máa fi sọ rally ṣé rally náà fi ń gba nation I'm asking you ṣé rally náà fi ń gba nation ṣé rally náà máa fi gbogbo àgbáyé tó dá dúró lẹ́nìí àwọn Dublin America South Africa àǹkó ṣé rally náà fi gba nation ara ṣẹ́ ni bọ̀ pé tẹ́ ẹ bá bẹ̀sì lórí rally ẹ ti tanra yín èmi bọ́ta níjó ní èmi sọ fún pé there is no plan lọ́dún àwọn bàbá lókè just only money they after ẹ̀yin sọ fún mi pé kí n shut up my mouth ọ̀rẹ́ tí mò ń gbọ́ gbogbo yín níran pọ̀ ọ̀dẹ́ pọ̀ nínú àwọn tó ń kọ́mẹ́ǹtì Ọlọ́run bàbá ò ní plan kankan fún Yorùbá kò sí future fún yín wàlẹ́ ògúnrè kò sí future lọ́dọ̀ bàbá Akíntóyè o no there is no future bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ with proof bàbá Akíntóyè ò ní future fún Yorùbá nation bàbá Akíntóyè ò lè kó yín dé ilẹ̀ lérí tó bá ṣe fẹ́ ṣe ni but from the day látẹ̀yìnwá there is no future fún Yorùbá nation ni mo fi sọ fún pé kó o lo làákàyè ní last Sunday ó ti lọ bóyá bí ìjọ wo náà ṣe rally tí wọ́n ìjọ Monday tí wọ́n gbé rally jáde tán fi pa àwọn ọmọ Saturday àbí Sunday wọ́n ṣe meeting kan mo ti sọ fún yín ti pẹ́ wípé Yorùbá àwọn bàbá Akíntóyè ò ṣe nǹkan kan wọ́n ní plan kankan sílẹ̀ fún Yorùbá wọ́n ń tàn yín wọ́n máa láwọn travel lọ àwọn lọ ṣe gbá wo lẹ́tà àwọn náà ń kọ lẹ́tà fúnra wọn wọ́n á dọ́gbọ́n post ẹ̀ àwọn post lẹ́tà fún àwọn Aláròyé wọn irọ́ ló wá dé is a scammer is a scam I'm telling you the truth
and I will show you the proof. I will tell you the truth today. Má dẹ̀ fi àwọn ẹ̀rí kọ̀ọ̀kan hàn ni. Ó yẹ kí àwọn bàbá lè ṣiṣẹ́ lẹ̀ torí orí ariwo wọn tí wọ́n ti pa. Ó yẹ káwọn Ìgbòho lè ṣiṣẹ́ lẹ̀ torí ariwo tẹ́ ẹ ti pa sẹ́yìn tí gbogbo ayé ti gbóhùn yín. Ìwọ tó wá jẹ́ àjìjàngbara, ó yẹ kó o lè ṣiṣẹ́ òtítọ́ torí ariwo tó ti pa táyé ti fi Yorùbá nation mọ̀ yín. Tí election yẹn bá wá hold tí pa. Wọ́n ní kò ní ṣe election nígbà ó wáyé, kò ní ṣe election láwo ó wáyé, wọ́n tún wá àwọn tó lulẹ̀ ní local, àwọn ni wọn ò ní lulẹ̀ ní state. Ẹ rí pé gan méjì nílùú wọn méjèèjì tí ìlú wọn gan ló kọ́ ṣẹlẹ̀ gbàs, wọ́n dìbò lẹ́kìtì ó wọlé ní ṣàkà, Ọ̀ṣun kọ́ ní ṣàkà, wọ́n dẹ̀ ní kò ní ṣe election. Ẹ wo iye owó biribiri tẹ́ ẹ ná síbẹ̀, owó tẹ́ ẹ waste, there is no accountability. Ẹ kàn waste owó rọ́nà dẹ̀ ló wà mẹ́. Ẹ wà kọ lẹ́tà súkẹ́súkẹ́, ẹ lè ti kọ lẹ́tà lọ sí British, ẹ lè ti kọ lẹ́tà lọ sí United Nations, lẹ́tà tó pẹ́ fúnra yín lẹ́tà ẹ wà fáwọn Aláròyé, ẹ fún wọn lówó, àwọn ní newspaper ẹ bá wa gbé jáde. Ẹ ní plan kankan, there is no plan. Gbogbo ẹnu mo fi sọ bẹ́ẹ̀ ni. Kí ni mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ bàbá Adéníran? Bàbá Adéníran ìyẹn igbákejì bàbá Akíntóyè. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn méjèèjì. Tí ẹ bá gbọ́ pé bàbá Akíntóyè resign lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n láwọn àti ń pariwo fún wọn láti last year, láti 2021 not 2022 o, pé kí bàbá resign. Bàbá ti dàgbà, kí wọ́n lọ jẹ́ bàbá àsàlẹ̀ fún Yorùbá nation, kí bàbá lọ sit down, kí wọ́n sinmi, kán jẹ́ ká ní youth tá a lè confront, youth tá a lè béèrè question tó bá wùwà tí ò tọ́, youth tá a lè sack, tá a lè tọ́bọ̀ díẹ̀, tá a lè kẹgbàbò. Bàbá Akíntóyè ò kú olórí ipò, wọ́n jẹ gàba síbẹ̀ bí oyè ìdílé wọn ni. Tẹ́lẹ̀ jókòó pa síbẹ̀ báyìí bí bẹ́ẹ̀ pé bóyá oyè ìdílé, oyè àwọn Èkìtì àti tọ̀yọ́ ń bí ni ó jẹ́ oyè leader. Kan step aside, wọn ní kan kúrò finally, ẹ step aside tàbí kẹ́yìn gangan fúnra yín ẹ fún wa ní spokesman tó máa lè represent yín, tó máa jẹ́ youth. Ẹ ṣe ẹ dìbò láàrin ara yín yan èèyàn, ṣùgbọ́n ẹ ti sọ Yorùbá nation di organization, ẹ ti sọ Yorùbá nation di ẹgbẹ́ tẹ́ wá fi tó wá jẹ́ pé tẹ́gbẹ́ ilé ò bá ti ṣe ẹ wá sọ Yorùbá nation ẹgbẹ́ tàwọn bàbá Akíntóyè ní APC bí tàwọn Jagaba tó pé dead group ní APC. Ọlọ́run ẹgbẹ́ bàbá Akíntóyè is a dead group, cultist group ni. Tó o bá sọ nonsense, tó o bá sọ̀rọ̀ tó o bá béèrè tí ó yẹ kó o béèrè, wọ́n á yanjú ẹ. Bẹ́ẹ̀ ni wọ́n á bẹ́ gidi ẹ, wọ́n á report ẹ pa ni, wọ́n á búlí ẹ pa, wọ́n á kó àwọn èèyàn síta pé kán máa nà ẹ, kán máa bú ẹ lójoojúmọ́. Is a group of bàbá Akíntóyè, ọ̀dà bàbá Akíntóyè ló ti wá. Yes, ẹnu mo fi sọ, ẹni bá da yé mi rú ọ̀run á da yé yín rú, mo mọ tí mo sọ. Tó bá dà mí lọ́wọ́ máa yé àdàrú. Bẹ́ẹ̀ ni èmi ò sí níbi dákẹ́ ẹ mọ̀ jàwí, àwọn ìwọ lẹ́ ń bá rí. Sọ ibo ní ṣe ń gbẹ́ mi yẹn, ayé yín rúnù ó ń ta lọ́nà. Bẹ́ẹ̀ ni bí gúgúrú, bí àgbàdo tí mo jẹ lánàá, bẹ́ẹ̀ láyé yín ṣe ta. Now, gúrúùpù wọn tó bá sọ̀rọ̀, tó bá complain jù nípa wọn, wọ́n á kó àwọn èèyàn síta kan máa wá búlí ẹ̀. Ẹ dákun sí Yorùbá nation nù. Ó wá dàbí APC PDP Peter Obi Yorùbá nation ti wá pín àwọn nǹkan ṣe ti ṣe Yorùbá nation Sunday Igboho èmi ò rírí, Yorùbá nation Igboho abẹ́ ẹ̀gbà gbọ́, Yorùbá nation Sunday Igboho. Báwo ni ṣe máa ní Yorùbá nation Sunday Igboho, Yorùbá nation bàbá Akíntóyè, ẹni tó ẹ̀gbọ́ Yorùbá nation ti ta ni, kò yẹ kó sí fẹ́ anybody. Yorùbá nation tó ní tìrì ẹ̀bẹ̀ wa gbà mí ṣé ẹ̀gbà òkè bẹ́ẹ̀ yín èèyàn jẹ́ kẹ́ máa fi Yorùbá nation sórí àwọn èèyàn. Bàbá Akíntóyè resign, wọ́n láwọn kúrò nínú ìlànà, wọ́n lọ sínú YSM níbi tí àkáǹtì wa, torí ìgbà yẹn mọ̀ owó ti jáde, wọ́n ti gbá àkáǹtì tí wọ́n gbé jáde fún kinní inú YSM ló wà. Ibi tó wọ́n bá dẹ̀ wà ní bàbá máa ń gbádùn láti wà. Bàbá ya ó resign nígbà tó rí pé wọ́n fẹ́ declare, wọ́n ti wá lulẹ̀ nínú declaration. Ẹnu lásán náà fi ṣébì tàwọn Jagara òní tí wọ́n máa ń promise yín, tí wọ́n mọ̀ láwọn fẹ́ dirú, àwọn fẹ́ digba fún. Ẹ má gbàgbé pé bàbá Akíntóyè ìṣẹ̀lẹ̀ ó ti jẹ senator rí, ó ti dipò mú rí. Irọ́ tó gbé fún yín gbà náà tó gbé fún yín, àwọn máa declare ọdún tó lọ yìí 2022 ni wọ́n wá lulẹ̀. Ó wá kú gẹ̀gẹ̀ látọ̀dún 20, bàbá lọ resign sínú YSM ó kúrò. Ó fi gbákejì rẹ̀ síbẹ̀, ó gbé
Wálé Adéníran lọ́wọ́ nígbà tó wá di pé àsìkò yẹn ti lọ tí 2020 ti ré kọjá torí declaration yẹn kọ́ tí bàbá ti tìjú bàbá tó wá ṣe àwọn kan wá jáde nínú ìlànà wọ́n bẹ̀rẹ̀ sí ní ẹjọ́ tí mo fídíò yẹn mi fẹ́ play rẹ̀ ó wà lórí péjì mi torí táìmù wa wọ́n wá lọ gbé ọba lọ́la tó jẹ́ PA bàbá Akíntóyè wọ́n wá gbé ọba lọ́la jáde kó máa insult kó máa bully kó máa blackmail bá Professor Wálé Adéníran níjọ́ tí mo sọ níbí wípé èmi Tenny gbọ́n bí o pọ́rí kọ́ọ̀lù àwọn àgbà táwa ti ń gbọ́ o wípé wọ́n ní kò sí nǹkan kan wọ́n ti ṣe o àti ṣẹlẹ́dà rẹ o dákun mọ́ bínú o kí ló dé tá a fi ṣẹlẹ́dà rẹ ṣe nǹkan kan o kọ́lọ́ kó dáríjì wá ní o ṣe nǹkan kan nu Yorùbá yìí o ṣe nǹkan kan láti jẹ owó tí mo wá fún yín níjó ní nǹkan tẹ́lẹ̀ fẹ́ lọ Brazil ta lọ fún lówó lágbájá ni kòkó wọlé ẹ̀lẹ́ o lájáde mọ́ bẹ́ẹ̀ o orúkọ mi ní ọmọ fi wá gbowó èmi ò mọ̀ ń pọwọ́ tó gbá òwe akọ béèrè lọ́wọ́ kó ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ bó bá tún pọ̀ sókè ìrajà lábá tún lọ rè béèrè ọ̀rọ̀ gánlẹ̀ báyìí ó gánlẹ̀ báyìí bọ́n ṣe gbá wọn láago rẹ̀ wọ́n gbá bàbá Adéníran láago gbẹ̀ kí ló tán fi sọ fún mi pé bàbá Adéníran kan ló sọ fún mi kí ló tán fi sọ fún mi pé ṣe nǹkan kan wọ́n ti ń threatening bàbá yẹn wọ́n ń threatening bàbá Adéníran wọ́n wá gbé ọba alálẹ̀ jáde ọba lọ́la wá bẹ̀rẹ̀ sí ní sọ fún bàbá Adéníran ó ló lè ní wọn ó ló ṣe gbá gbogbo ilẹ̀ rí fídíò yẹn tó circulate ọ̀rọ̀ yẹn dùn bàbá yẹn bàbá gbọ́n báyìí ní ṣìgà pé ọ̀rọ̀ rí olúwa wọ́n wá blackmail bàbá yẹn lẹ́yìn ìgbà yẹn ni Máyégún náà jáde Máyégún ní bàbá Adéníran gba tó 22 million ibi tí apá mi ti jábọ́ nìyẹn tọ́ bàbá wa gbọ́rọ̀ yẹn as a good leader tí wọ́n bá ń wá aṣojú gidi kódà tán bá ń wá aṣojú wàlẹ́ bàbá Adéníran ó bẹ́tà bàbá Akíntóyè gbogbo ẹnu mo fi sọ́kò sí tẹ́fẹ́ ṣe fún mi ẹ fẹ́ sófò ayé ni Ọlọ́run bàbá Adéníran Professor Wálé Adéníran ó bẹ́tà Professor Banji Akíntóyè ní ọ̀nà igba ní gbogbo gbani ní gbogbo ọ̀nà and I will give you the analysis ẹ̀yin tẹ́ bá jẹ́ ti bàbá ẹ lè lọ kú àbí kẹ́ ẹ ọ́ gbé transformer èwo tó bá dẹ̀ sẹ́ máa kán ọ ní kò lórí máa kán yín ní kò eléyìí tó bá sẹ́ máa kán yín ní kò ni bẹ́ẹ̀ ni máa kán yín ní kò kó jókòó kó fara ìbalẹ̀ kó gbọ́rọ̀ tí mò ń sọ omi lè le ṣùgbọ́n máa mú point nínú ọ̀rọ̀ mi you get it now láti 2021 láti complain lórí one account bàbá Akíntóyè ògbéjáde àfi individual àpò bàbá àkáǹtì bàbá Adéníran wọ́n fi gbowó wọ́n bá àkáǹtì eléyìí wọ́n fi gbowó ẹ má gbàgbé pé Mr. George Akínọlá náà complain lórí accountability kò sí nínú ìlànà wọ́n ń gbowó ìsápò wọn ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe leader máa ní ẹ ó sì lọ mú bàbá ẹ wá kí bàbá ẹ wá sí leader bàbá àtẹ̀mí ò sọ pé òun fẹ́ ṣe leader àìmọye àwọn tó dé àgbàlagbà àìmọye àwọn tó jẹ́ youth tí wọ́n ready láti lead tí bàbá kí tó yóò allow anybody bàbá ni ò allow anybody bẹ́ẹ̀ wọ́n dí wọn lọ́wọ́ wọn sì kíní kan àìmọye àwọn èèyàn tí wọ́n ready láti take over kan ṣe tó dá Professor Banji Akíntóyè ò allow anybody and I will give you the reason ààrẹ náà ni nígbà tí wọ́n fi ẹ̀sùn owó bàǹtàbàǹtà kódà débi hospital jẹ́ tí wọ́n analysis lórí hospital tí ọba lọ́la sọ nípa rẹ̀ nípa bàbá Akíntóyè wọ́n ní nígbà tí wọ́n náà gbé bàbá lọ sí hospital wọ́n ní bàbá Adéníran mo kàn máa kọ́ tiẹ̀ ní mo sì máa sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ níta bàbá Adéníran wọ́n ló ti di hospital ṣáájú torí pé ó fẹ́ kán háàdì owó bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ sí rí tí n bá dẹ̀ go deeper ó máa kan Ìgbòho fúnra rẹ̀ torí olórọ̀ tó náà sọ olórọ̀ tó sọ nígbà tí wọ́n sọ pé bàbá fẹ́ kú gbólóhùn wo ni Ìgbòho lò lórí fóònù because of kùsì fùlùsì owó ẹja fìbẹ̀ ńlẹ̀ torí èmi àbáyín fọ́ gbogbo ẹ̀ lójú gbogbo òsì tẹ́ ẹ̀ ń bọ̀ èmi àbáyín fọ́ lójú gbogbo òsì tẹ́ ẹ̀ ṣe tẹ́ máa rò pé ẹ̀ nífẹ̀ẹ́ ara yín owó lásán lẹ́ nífẹ̀ẹ́ sí nothing more tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ tó ń ṣẹlẹ̀ ẹ̀ ti torí pé ẹ fẹ́ bà ayé èèyàn kan jẹ́ ẹ wà máa blackmail àwọn èèyàn ẹ máa parọ́ tẹ́ ẹ bá tiẹ̀ ní misunderstanding must you blackmail must you blaspheme people must you look for downfall of another person ẹ ń jáde òmìnira ẹ ń look for your ẹ ń
pe bàbá yẹn lórí fóònù ṣé bàbá yìí sọ fún yín pé òun lọ sí hospital òun fẹ́ sọ fún yín pé ni ṣé bí torí bàbá ni ṣé bẹ́ẹ̀jọ́ ṣerú ni ọba lọ́la ṣerú ẹjọ́ yẹn inú bàbá Akíntóyè dùn sí bàbá wa pretend bíi pẹ́ẹ́mọ̀ pa eyín gbé kan jáde fídíò yẹn dẹ̀ circulate dẹ̀ jáde kẹ́ ẹ̀ correct pé kó lọ ṣe mọ̀ dákẹ́ pinpin ní bẹ́ẹ̀ sí máa ń ṣe ni dákẹ́ pinpin báyìí ni sì bí ẹni tí ò gbọ́ wá lẹ́yìn òwò fídíò báwo lè ṣe máa lẹ́ ẹ̀wò fídíò tó dọ́dọ̀ yín wá níbẹ̀ ẹ̀kọ́ dẹ̀ lọ correct ọmọ yẹn kó bọ́ta again kó lọ sọ now wọ́n ní Máyégún mo béèrè lórí ọ̀rọ̀ owó tí wọ́n gbà lọ́wọ́ Máyégún bàbá yìí dáhùn wípé àwọn ò ẹ́fà pé tí Máyégún bá láwọn gba 22 million wọ́n ní kí Máyégún bá mi táàgì Máyégún wọ́n ní kó rìsíìtì 22 million tó sẹ́ẹ̀dì sínú àkáǹtì bàbá Adéníran wọ́n ní kó sẹ́ẹ̀dì ẹ̀ síta wọ́n ní níjọ́ kan wọ́n náà fẹ́ lọ gbá football wọ́n fẹ́ ṣe ní South Africa bàbá Akíntóyè ló lọ sọ́dọ̀ Máyégún tó ní báwọn nídìí 4 million bí 5 million ní wọ́n fẹ́ fi gbá bọ̀ ní South Africa bàbá dẹ̀ sọ fáwọn pé káwọn jọ láti fi ẹnu sí owó yẹn àwọn dẹ̀ bá wọn fi ẹnu sí owó yẹn owó tí àwọn mọ̀ tí àwọn bá wọn fi ẹnu sí tán dẹ̀ transfer sọ́dọ̀ àwọn lẹ́yìn yẹn wọ́n tún ní bàbá bá wọn sọ lórí àwọn ọmọ G12 tí wọ́n kọ́ lọ sàbújá kí wọ́n fún wọn lówó ṣùgbọ́n pé àwọn wá gba owó tó wọ́ọ̀tì 22 million wọ́n ní kò sí nǹkan tó jọ pé tó bá wà lọ́wọ́ Máyégún kó jáde because wọ́n lè máa fi orúkọ wọn gba owó tí wọ́n dẹ̀ ní kó fún wọn ilé mi fi máa sọ fún brọ́dà mi ọmọ ìyá mi Máyégún tèmi Pluto bá ń sọ fún rìsíìtì tó fi sẹ́ẹ̀dì owó yẹn sí bàbá Adéníran kó o mọ̀ bá gbẹ̀sẹ̀ kó jáde o àwọn ọmọ bó wọ́n ti fi wọ́n gba 5 million kan tán náà lọ sí Brazil tán forúkọ bàbá Adéníran gbà pé wọ́n lọ Brazil wọ́n kó 5 million sílẹ̀ o àwọn náà kó sápò bàbá dẹ̀ náà fi dárúkọ àwa ti padà rásìrí wọn lèmi fi sọ ilé fún ẹ o afẹ́fẹ́ wọ́n ti rí fúru àdìrẹ́ o lórí ọ̀rọ̀ Yorùbá nìṣẹ̀ pọ́n náà lọ sí Brazil lọ sí àwọn kankan orúkọ Adéníran tó náà ládéníran ni ó lọ òun ni ó lọ bẹ̀ torí pọ́ sí yọ̀ǹgì láti ṣe kébékébé orúkọ ẹ̀ náà ìdáwó lọ́dọ̀ àwọn ará ti bí ọ̀nkù mi ti bí ẹ̀sẹ̀mọ̀ ọ̀nkù mi olówó ẹ̀mọ̀ ọ̀nkù mi olówó ti bí ọ̀nkù mi olówó yẹn ọmọ kékeré ọmọdé olówó 5 million náà jálẹ̀ tó ń lọ fẹ́ lọ sọ́n kó 5 million sílẹ̀ bàbá láwọn òrówó orúkọ ẹ̀ náà fi béèrè owó ni mo fi sọ fún ìwọ ọmọ Yorùbá tó o bá létí ẹ Máyégún orúkọ tó fi béèrè owó lọ́wọ́ ẹ má gbọ́ọ̀rù ẹnu dídùn wò ó tó o bá mọ̀ wọ́n burú ju wọ́n ejò olóró ni wọ́n yahoo ní gbogbo wọn ní Yorùbá yìí àgbà yahoo ní gbogbo wọn àgbà yahoo ní wọn ìyìn ní bàbá Adéníran náà ní lọ́wọ́ o ṣùgbọ́n lórí kẹ́sì tó wà lẹ́ tẹ̀mí ń ṣe ìdájọ́ ẹ̀ lọ́wọ́ yìí ó sì ní ìtì báyìí wọ́n jẹ́ káwọn àgbà yahoo gbá o irọ́ náà ń pa o wọ́n purọ́ ju nǹkan míì lọ o kọ́mọ̀ jẹ́ pé bóyá ti wá fi àkáǹtì bàbá wọ́n ti wá fi orúkọ bàbá Adéníran gbowó àkáǹtì tó sẹ́ndì 22 million sí dákun ọmọ ìyá mi bring it out let's see torí pé wádìí sí lọ lọ́wọ́ now lẹ́yìn yẹn wà ń bẹ̀ wọ́n fi ẹ̀sùn owó ìkan bàbá wọ́n ṣe lè fún bàbá yẹn jẹ́ daddy as a leader a good leader is a responsible good leader responsible man ẹni tó ń tolé olórí ẹbí gidi tí ì sí àwọn àgbà tó kù yes lókè lọ́hùn ẹ sáà tí mo bó ti ń lọ ẹni bá mi jà ogun ọ̀run bá ń ba ayé rẹ jẹ́ bá ń bá jà ẹni bá lọ́rọ̀ tí mo ń sọ ju ẹnu mi lọ Ọlọ́run jẹ́ kí ògo rẹ̀ kó jáwọ́lẹ̀ káyé rẹ̀ ó bàjẹ́ lójijì bẹ́ẹ̀ ni ó dàbí àwọn àgbà yahoo tó ń fowó Yorùbá nation méèkì ẹ̀ lókè tán wá ń ṣe bíi pé owó pẹ́ńsàn mi ni mò ń ná àmówó pẹ́ńsàn tí wọ́n ń ná àmówó pẹ́ńsàn tí wọ́n ń ṣe tó fi ń ṣiṣẹ́ gbogbo owó tẹ́ ń gbà accountability dà ẹgbẹ́ pèjáde fún mi káyé tí ń dàrú èmi bẹ́ẹ̀ bí o láti da ayé yín rú torí ẹ̀ ti gbèsè àsìkò kò dẹ̀ sásìkò kankan mọ́ pé Yorùbá nation káríwó Yorùbá nation kankan wọ́n ti bàjẹ́ already àtúntò ló kú bí ó dẹ̀yìn election mò ń jẹ́ ẹ sínú ó dẹ̀yìn election bẹ́ẹ̀ ni tí bá máa tò bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tán bá ń tọ̀ èmi ò ní tọ̀ ẹ̀ wàláì ẹnu mi wà gbọ́ òtítọ́ they will not tell you the truth kò tí nǹkan kan lẹ̀ dé fún ọ now as a good leader tí wọ́n fi ẹ̀sùn owó kàn bàbá Adéníran good leader ló bá dẹ̀ bọ́ta ó ṣe fídíò
ó ní ẹ̀sùn owó tẹ́ ẹ fi kàn mí yìí o pension payment náà fi ń jẹun àbẹ́rẹ́ ọlọ́ now ẹ̀sùn owó tẹ́ ẹ fi kàn mí yìí o irú owó yìí o mi ò tí ì ní ọ̀rọ̀ tí ń sọ lé lórí o ṣùgbọ́n gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tẹ́ ẹ lè ṣèwádìí ẹ bá wa tọpinpin ibi tí owó yìí wà bówó ṣe ń wọlé bówó ṣe ń jáde ẹ ṣe ìwádìí yìí síwájú èmi tí mo jẹ́ Adéníran Professor Wálé Adéníran mo dáwọ́ dúró ń bí àbí ká play fídíò ni ẹ jẹ́ kí n wò ẹ jẹ́ ká gbọ́ speech yìí bàbá Adéníran mo yá so ìsómi ìdèjà fíkánfíkán ìsìnkùnrin bò ó ẹ jẹ́ kí n wo okay under rim ló wà rí under rim rí ẹ jẹ́ kí n wo náà ẹ jẹ́ kí n play fídíò yẹn. mo kí gbogbo ọmọ Yorùbá ẹ dákun ẹ ní sùúrù láti bí ijọ́ mẹ́ta. ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ speech yẹn ká tó wá go deeper bá mi máa tẹ láìkì o ò ní pòfo láyé ẹni bá fètò tí wàá ṣòfò lọ́lọ́run máa fàyè ẹ̀ ṣòfò. láàrin Yorùbá nation lórí àgbowó mo kí gbogbo ọmọ Yorùbá a kú dédé àsìkò yìí láti bí ijọ́ mẹ́ta ẹ ti máa gbọ́ awuyewuye láàrin Yorùbá nation lórí àgbowó akówójẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nǹkan tí mo kàn fẹ́ sọ nísìnyí ni pé ìwé mímọ́ ní ká wádìí ohun gbogbo dájúdájú ká di èyí tí ń ṣe òdodo mú. torí náà mo ń fi àsìkò yìí ké sí ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fowó ránṣẹ́ sí mi yálà fún ara mi tàbí fún ẹgbẹ́ ìlànà tàbí fún Yorùbá nation struggle yìí ó jọ kó gbé receipt irú owó bẹ́ẹ̀ kó gbé jáde kí receipt yẹn fi hàn wá èló ni owó tẹ́ni náà ránṣẹ́ sí mi ìjọ wo dẹ̀ ni mo dẹ̀ rọ̀ gbogbo àgbà Yorùbá pé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ mú kinní lọ́kùnkúndùn ẹ gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí lórí ẹ̀ mo dẹ̀ ń fi àsìkò yìí kéde wípé láti fàyè gba ìwádìí yìí ní wákàtí yìí mo step aside gẹ́gẹ́ bí chairman ìlànà ọmọ Odùduwà gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Odùduwà àti gẹ́gẹ́ bí a participant in the Yorùbá nation struggle so as to allow for unfettered investigation of all these allegations. Torí in all developed parts of the world nǹkan tí àwọn èèyàn máa ń ṣe. Mo kí gbogbo ọmọ Yorùbá a kú dédé àsìkò yìí. ó dàbí pé ẹ ti gbọ́rọ̀ yẹn as a good leader ó ní mo step aside ó ní mo step aside lórí ọ̀rọ̀ ẹ̀sùn tí a fi kàn mí bàbá Akíntóyè ò ṣerú ẹ̀rí láyé nínú Yorùbá World Congress tán fẹ̀sùn kan bàbá ò ní step down a máa dàbẹ̀ ń lọ ni wọ́n á kó àwọn èèyàn síta tí mídíà tí wọ́n á ní kí mídíà máa bá wọn bú wọn nínú ní nọ́ọ̀sì tíjà ṣẹlẹ̀ bàbá ò mọ̀ dákẹ́ àwọn ọmọ lọ bá wọn jàmọ̀ ni tẹ̀rẹ́tọ́rẹ́tì náà fẹ̀sùn kan bàbá ṣé bàbá jáde àìmọye ẹgbẹ́ tó ti bẹ̀rẹ̀ tí wọ́n fi àwọn ẹ̀sùn kan bàbá yálà láwọn ọ̀nà kan yálà níbi owó torí kìí ṣe gbogbo nǹkan lówó bàbá ò step down kó ní kán ṣèwádìí rí lájọ tán ti bẹ̀rẹ̀ nǹkan ìdẹ ń dàrú nǹkan ìbàjẹ́ ṣùgbọ́n as a good leader Professor Wálé Adéníran if you know you know wàlẹ́ ìgbésẹ̀ tí adarí ń ṣe nìyẹn nǹkan kan ṣẹlẹ̀ ní UK ní United Kingdom ṣé sẹ́nétọ̀ ni ẹnìyẹn ni obìnrin nígbà tí wọ́n fi ẹ̀sùn kàn kí ló ṣe ó resign ni sẹ́yìn pé sẹ́nétọ̀ lẹ́nìyẹn obìnrin báyìí tí wọ́n fi ẹ̀sùn kàn gbà náà tí complain pọ̀ ó resign ni why tí bàbá Akíntóyè ò lè resign bàbá ò ní future kankan tí ó gbé Yorùbá nation lọ alẹ́ àṣírí mo gé fún ẹ lẹ́nìí bàbá ò níbi kankan tí ó kò yín lọ bẹ́ẹ̀ ni
wọ́n lè mọ fún ilé advisor bọ̀ pé bàbá ní ó wà bẹ́ẹ̀ kò síbi tẹ́ ẹ lọ wà lé owó nìkan lẹ́ẹ̀ mọ̀ mú owó nìkan lẹ́ẹ̀ mọ̀ bèrè ṣùgbọ́n gbà tá a ti fọ́ kókó ọbẹ̀ wọn Tenny Omoologo ọmọ burúkú ọmọ tí ò dáa tẹ́ ń họra súkẹ́súkẹ́ kò dìgbà tẹ́ ẹ bá wí èèdá mo mú kókó ọbẹ̀ wọn pọ̀ mo fọ́ lulẹ̀ ara wa ń já wọn jẹ láti gbà náà wọ́n wá ń wọ́ Tenny ká dìdìrín kan tó pẹ́rẹ́ ní ẹran ó lóun máa ṣòfò wá ṣòfò tilétilé ọdún wọn ti mú ẹ ìwọ náà mú gbogbo bó ṣe ń kàn lórí fóònù tó ń ba rẹ̀ jẹ́ ọwọ́ mi ló wà o ọwọ́ mi ló wà mo wà bẹ́ẹ̀ etí mi mo ìgbọ́ o etí mi mo ìgbọ́ ìwọ òun pílánì dáǹfọ̀ fún ọmọ nìkejì ẹ ọwọ́ níwọ̀ tí wọ́n ti mú tọ́wọ́ ti bà ẹ́ ìwọ ni wàá ṣòfò gbogbo ara ẹ̀ ló máa ṣòfò ìwọ ló máa ṣòfò ẹni tẹ́ pé wọ́n ń bá sùn tóun bá padà mọ̀ pé frambelo ń fẹ́ èmi òun máa bá frambelo arípò ti ja wèrèwèrè ń yà ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́ máa ń fẹ́ gbogbo ẹ̀ lẹ́rù pé useless ni ṣé tí bá ti wá wà pẹ̀lú ọkùnrin kan tí mo bá ti ń bá táwọn yẹn bá ti ń bá mi sọ̀rọ̀ tán kọ́ mi tán kọ́mẹ́ǹtì gbogbo náà ni mò ń fẹ́ you are so stupid you are so stupid ó dẹ̀ ló já wàá bá yé frank gbígbẹ́ wàá ṣe gbá wàá ṣàwo kó bábà sásùn ẹ wọ́n lé para yín ká ẹ look for your downfall ẹ ń wá gbogbo ìgbésí ayé yín ṣé bá a ti gbọ́nà tákàndá náà sọ wọ́n lé gbéṣẹ́ fóònù àìmọ́sẹ́kọ̀ ọmọ orogun tiẹ̀ ló mú tó máa para torí bomi gbóná bẹ́ẹ̀ ni ẹ ń gbéṣẹ́ fún yàn gbogbo sẹ́yìn kan náà gbà má ti torí pé wà àtẹ̀yàn ní misunderstanding má ti torí pé o fẹ́ èèyàn padà téèyàn bá fẹ́ ní relationship pẹ̀lú èèyàn must you destroy the person ṣé tó bá ba yí ẹ̀jẹ̀ ló ṣe máa gbà fún ẹ ń gbéṣẹ́ mi káàkiri fún ẹ mọ iye àwọn èèyàn tẹ́ ẹ pè ẹ mọ iye àwọn èèyàn tẹ́ ẹ pè torí pé ẹ̀rọ náà bá yọ láti destroy ìgbésí ayé ara yín tẹ́ni kan máa blackmail mi àwọn tó jọ́lọ́gbọ́n bẹ́ẹ̀ ni wọ́n kọ́ mi sátẹ́ni wọ́n ní ká ṣe show fún yín tọ́lọ́ òde bá mi jẹ́ káyé wọn ó dáa tí wọ́n ní jálulẹ̀ láyé ṣùgbọ́n yìí tẹ́ ẹjọ́ pònú àti blogger àti blogger lé lẹ́ṣẹ̀ show fún mi wọ́n bá tiẹ̀ wá ní bí ẹran oníwò bá kànyàn pa ṣébí ti gbé yín ni ẹ wo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó mo dẹ̀ kó yín sábẹ́ ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe sórí ọ̀rọ̀ mi asọ́gbé ni rí nǹkan kan ṣe sí alẹ́ rí àtọ̀gbà àtẹ̀wé yín bẹ́ẹ̀ ti dàgbà gbogbo yín àtàwọn àgbà yín látòkè mo wí àwígbé ni kò sí kí lẹ ṣe sí kò sí tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe ẹ lè pariwo ojú kẹ́ ẹ ya wèrè kẹ́ ẹ bú ìbú kẹ́ ẹ jà lọ ẹ̀jà náà ní kẹ́ ẹ kà bú because màálù ni yín n tẹ́ fi mọ̀ pé omi ti tán lẹ́yìn ẹ̀jà yín nìyẹn omi ti tán lẹ́yìn ẹ̀jà yín ti pẹ́ wàláì torí mi ẹ mọ iye oṣù tí mo fi gba àdúrà àtàwẹ̀ pé Ọlọ́run bá mi lọ da ogun yìí síwájú kẹ́mi tó jáde odi Jẹ́ríkò níyìn máa wo mo dẹ̀ wo yín lulẹ̀ ẹ̀rí bá yẹ yín rán ọkọ̀ yín ti tẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ti tán o gbẹ́kẹ̀lé bẹ́ẹ̀ lè bá mo ti jáde báyìí mo bá ní ọgá màá tún tẹ̀ mọ́lẹ̀ tọ́dún kan bá mi ti fẹ́ máa tàn màá tún tẹ̀ mọ́lẹ̀ pé náà sẹ́ àní o ti fẹ́ bá yé wa jẹ́ kò síbi tán lọ mọ́ níbo ìwọ ni mọ̀ dàrú ọ̀lẹ́dẹ́lẹ́ tó wà ní àṣejù ẹ̀kọ́ èmi tẹ́ gbé ibi tí mo wà létí tí mo bá yín jù ká ẹ̀ ní kú re ẹ̀ ní kú síbi tá a sọ yín gbé wa ẹ̀yin mọ̀ dàrú burúkú dàrú dà pọ̀ wọ́n á dẹ̀ máa sojú ayé wọ́n máa sàánú wọn ní má pa àwọn nọ́mbà kan jẹ́ bàbá yẹn resign thank you Níyì Awólà as a good leader ó step aside kò tí ì wá pẹ́ bọ́n ṣe rí pé ó step aside tán bàbá Akíntóyè tó padà wí ó tún lọ ní ìlànà ṣé leader gidi leader tó máa kóyàn dé ilẹ̀ ìlérí ló ń hùwà tí bàbá Akíntóyè wù ẹni bá lọ́rọ̀ náà ju ẹnu mi lọ́lọ́run bá mi fi ìdààmú ayérayé o bá mi fi ìbànújẹ́ kan lé ayé rẹ̀ ní orílẹ̀-èdè kó orílẹ̀-èdè tó wà kó máa rí dààmú ayé gbogbo yín ò ní dáa. Professor Banji Akintoye, you are not a good leader. I'm sorry, sir. Baba, ẹ má bínú sá o. Kábíyèsí o. Ẹ ṣe leader o tó lè kó ọmọ Yorùbá dé ilẹ̀ ìlérí. Nígbà tí ẹ̀yin lè resign fún èèyàn kan, ẹ lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ ẹ resign. Ẹ lọ
fún wọn lówó kán bá yín fi gbé ẹni tẹ́ ẹ wá fi síbẹ̀ torí pé ìfẹ́ padà wá bàbá Akíntóyè ẹni kan lọ blackmail má nìyẹn ọwọ́ bàbá Akíntóyè ló ti wá ẹni bá níbẹ̀ kó fò ló máa ṣe ọ̀pàná ló máa pa ẹnikẹ́ni tó bá níbẹ̀ kọ́ tó bá dá mi lẹ́jọ́ Ọlọ́run àdálé ayé ẹ̀rú iṣẹ́ ọwọ́ bàbá Akíntóyè ni àtàwọn àgbàyàwó abẹ́ wọn àwọn kékèké ìyàwó àtàgbàyàwó wọn is a plan work ẹ lọ plan ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tí ro gàté gàté I'm not a fool tí wọ́n bá fool èmi ò fool you get it nígbà tí bàbá Akíntóyè máa resign kò sẹ́ni tó á ti kìlọ̀ fún pápá kò dáhùn ó dẹ̀ lóorí sáyọ lọ sínú YSL níbi tí kòkó ọbẹ̀ tí kòkó wà bóyá àwọn ni tó ní kòkó ọbẹ̀ ti kòkó ọbẹ̀ wọn mọ́ mú kọ́kọ́rọ́ síbẹ̀ so wọn ráyè máa bú họ bí ti inú ìlànà ẹ wá fẹ́ ti torí pé fẹ́ padà ó kọ̀ tún la tẹ́ ẹ máa padà bó kọ̀ tún la ni ọba lọ́la jáde ó blasphème bàbá Adéníran ó kù ọjọ́ bóyá pé ó kù 4 days tó máa tí bàbá Akíntóyè máa padà wọ́n bọ́ síta fún bàbá Adéníran wọ́n bú eléyìí tó pé ẹ̀ ní Williams ìjọ wo ló dé nu Yorùbá nation idiot ìgbà wo ló dé bó o ṣe gbẹ́bí ìpékeré yábà ní tó ṣe nu pálá tó dúdú ọ́ òwò náà ti wá yọ ọkùn ó mẹ́gbẹ́ bàbá ẹ̀ mọ́ ó ti yọ ọkùn torí pé wọ́n náà bá àwọn àgbà yahoo tó kù náà ṣe àbí òun bá wọn ṣe ní àtọmọdé ìyàwó àtàgbà yahoo wọn òun bá ogbó wọn ṣe ìwọ náà ti dá ó ti mọ̀yàn ó ti mọ gbogbo bó ṣe ń kó jẹ ṣó oníṣòwò gbígbé sórí YouTube kó máa lórí gbogbo àwọn èèyàn kó máa kọ́ọ̀tì sí wọn kó máa kó gbogbo ẹ̀ kí wọ́n máa méèkì owó lọ kẹ́ máa gbowó nínú gúrùpù yín kó máa dẹ́wọ́ fún yín every month lóṣooṣù ní afẹ́sẹ̀ gbá afẹ́sẹ̀ àwọn tó ń dáńgbà náà kẹ́ máa purọ́ pọ́n lé yín ní orí irọ́ tẹ́lẹ̀ lọ sọ́rẹ́ ń tẹ̀wà lọ́dọ̀ ẹjọ́ tó bá gbé tiẹ̀ jáde inú mi ń dùn sí lẹ́yìn lọ́wọ́ torí pé ó ti kó ti pa ń pẹ́tẹ́pẹ́tẹ́pẹ́ ń tiẹ̀ ó ti wọ́ one chance ti pẹ́ àwa ọmọ sòtọ́rọ̀ fún ẹ̀ àwọn máa bẹ́ẹ̀ àwa sì láìkì ẹ̀ gbàgbé àwa sì láìkì ẹ̀ àwọn òkórìíra àwa kọ̀ mọ́ bẹ́ẹ̀ sòtọ́rọ̀ ni àwa máa bẹ́ẹ̀ sòtọ́rọ̀ kí ló kan rú àwa máa sòtọ́rọ̀ fún ẹ bẹ́ẹ̀ ni àwọn tó bá ní kí làwọn fẹ́ sọ àwa máa fi èpè báyé wọn jẹ́ nítorí wọn láìkì ẹ̀ àwọn làwa bíùdì orúkọ ẹ̀ àwọn làwa bíùdì ẹ̀ àwọn tá a dẹ̀ ní ìfẹ́ sí bíùdì yẹn tí sì bá wa fi méèkì owó bórúkọ yẹn bá wà lọ já ṣóò kò mà ní dá ó tètè já ṣóò rẹ di torí pé àwa kìlọ̀ fún ẹ you know dey hear àbí sórí yìí tó wà lọ́dún ẹ ń tó fi lè ṣerú yẹn fún bàbá Adéníran tó bá jẹ́wọ́ náà lòdì ránṣẹ́ sóòrí ọ̀sà òòrí Williams tó ta sí bàbá àgbàlagbà yẹn olórí burúkú ọmọ òfò yẹn ọmọ tá yí ẹ máa rán tí n bá ṣetán pẹ̀lú ẹ gbogbo tí fi finish ọwọ́ mi ló wà ọlọ́ mo kàn fi gbogbo yín lẹ̀ kẹ́ máa ṣòṣì ni ẹ máa ṣòṣì kẹ́ máa ṣòra ni níwọ̀ ìgbà wo ló dé tó bá wá búyàn á jẹ́ bàbá yẹn proof ẹ̀dà àwọn tó kó yín sábẹ́ tó wà lọ́dọ̀ wọn ó mọ̀ pé wọn náà ní gbẹ̀ǹdì ó mọ̀ pé gbẹ̀ǹdì wọn pọ̀ gan àbó ti bàyẹ̀ pé gbogbo ń jẹ wà nínú géèmù ni pẹ̀lú bàbá Adéníran tí wọ́n gbẹ́nu òkè ẹlẹ́tìsàlẹ̀ tó bọ́ta tó ń sọ̀rọ̀ sí bàbá oníbàbá ṣe bí òòṣà tó wà lọ́dọ̀ rẹ̀ ó sàrí fídíò tó ṣe àbí òrí kò sí lè tí gbòòwò rí gbogbo ẹ̀rọ lọ́wọ́ àmẹ́ kò sí lè tí owó ó dẹ̀ mú bàbá yẹn wọ́n dẹ̀ kọlu ẹ̀ tí wọ́n dà láti lè sọ fún yín pé kó shut up your mouth lórí ọ̀rọ̀ bàbá Adéníran ẹ wá lẹ́ẹ̀mọ́ ń parẹ́ bàbá yẹn wá yarí pé no ó máa gbé gbogbo àkáǹtì síta láṣẹ Èdùmàrè Ọlọ́run bá mi fi Ayọ̀délé Ògúnníyì Ọlọ́run mi mo bẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni màá rọ́ èpè fún ẹ ń bọ̀ Ọlọ́run mi jọ̀ọ́ ìwọ lọ́bọ onímájẹ̀mú tó ń kọ ìgbà àti àsìkò jẹ́ kí ìjàmbá ó ṣe olórí burúkú tó wá sórí péjì mi kó fò kó bọ́ ọmọ tó bí àṣẹ bẹ́ẹ̀ ni ayé yín ò ní dá ó bọ́ta ó sọ̀rọ̀ sí ṣàkàṣàkà Ìgbòho òde sọ fún pé mọ̀dé bẹ́ẹ̀ o bàbá tó wú gbẹ́nu ẹ sọ̀hún àárín ẹbí gbogbo yín jọ ń dì í ni ṣe bí gbogbo yín jọ ń pa ni láàrin ara yín yẹn wọ́n wá ń sọ́ọ̀tì rẹ̀ igbákejì bàbá Akíntóyè wọ́n wá ń sọ́ọ̀tì rẹ̀ èyí tó wà lọ́dọ̀ Ìgbòho bàbá náà rán yàn kan síta ìyẹn náà rán yàn kan síta ẹ wá mú bàbá yẹn ẹ fún pa torí wípé ó tú àṣírí yín pé ẹ ṣe nǹkan kan
torí wípé rédíò ẹ tún lè gbé rédíò jàǹgbara síta wọ́n ní bàbá ò tiẹ̀ fẹ́ kankan bàbá ò kan lè fẹ́ nǹkankan kò fẹ́ nǹkankan nígbà tó kúrò bẹ́ẹ̀ wọ́n ṣàtìẹ̀sẹ̀ rédíò bó tilẹ̀ pé owó tí wọ́n fi parí rédíò náà mo mọ̀ pé àwọn tí wọ́n máa béèrè owó rédíò lọ́wọ́ yín wọ́n máa gbà yín èló náà ṣe rédíò mi náà ní rédíò èló làwọn gúrùpù mi àwọn ìyá mi bàbá mi 4 5 6 èló la fi ṣe rédíò mi sówó $700 sí Canadian wàlẹ́ kò ju bí $400 Canadian lọ bẹ́ẹ̀ ni torí mo fẹ́ ṣe ti Google ìlú ìtàn ṣetán ní ẹ̀ lọ́ba ṣe lórí Google yẹn but èmi ò lè fi dọ́kúmẹ́ǹtì mi sílẹ̀ mo wá nínú kan jẹ́ gbèsè tó online nìkan so pẹ̀lú Google àti gbogbo ẹ̀ bíi 650 àbí 700 ni mo mọ̀ pé máa béèrè jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ti yí wọ́n ti fi yé kásíkú wọ́n sàti ẹ̀ gbé jáde lógún ìbá bẹ̀rẹ̀ ló bá bẹ̀rẹ̀ nígbà tí bàbá yẹn resign ẹ̀tọ́ ti bàbá Akíntóyè as a good leader kò lẹ́tọ̀ọ́ láti sọ pé òun padà sínú ìlànà ó yẹ kó dúró pa sínú kí bàbá Akíntóyè dúró pa sínú YZ ọ̀ǹtì tí àwọn ìgbìmọ̀ bá ṣe ìwádìí wọn tán wọ́n ti gbé ìgbìmọ̀ wọ́n ní kán lọ ṣe ìwádìí lórí ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n fi ẹ̀sùn olè kan bàbá Adéníran ẹnikẹ́ni tó bá rìpọ́ọ̀tì ètò mi ogun ọ̀run bá mi fi ayé ẹ̀ ṣòfò jẹ́ kí ayé ò ṣòfò káyé wọn máa ṣòfò bá mi máa fi wọ́n ṣòfò ó yẹ kí bàbá sì dúró ni torí ẹ̀yin lẹ resign wọn fi tipátipá mú yín mọ́ ó yẹ kẹ́ ẹ dúró kí wọ́n wá parí ìwádìí tó bá pẹ́ lóòótọ́ Yorùbá nation ní future ni mo fi ní Yorùbá nation ní future tí Yorùbá nation bá ní future lọ́dọ̀ àwọn ilé ni ó ní future ọ̀bọ̀ ní ọ̀dọ̀ àwọn tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ yìí kò yẹ kí bàbá Akíntóyè padà sínú ìlànà until tí wọ́n bá parí ìwádìí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn lọ́wọ́ tó dé step aside that means ẹ̀yin lẹ gbé èèyàn jáde ẹ fẹ́ provoke ẹ̀ kó lè step aside ẹ̀yàn wá níbi padà wọlé torí pé bàbá Akíntóyè fẹ́ padà wọlé ẹ wá ní káwọn ọmọ bọ́ta kán lọ máa bú bàbá Adéníran kán máa sọ̀rọ̀ sí wọ́n wá pe meeting mo wà nínú meeting yìí o bẹ́ẹ̀ lára ń gá mi jẹ para nígbà tí wọ́n pé bàbá wọlé bàbá Adéníran wà nínú meeting bàbá wà ńbẹ̀ AYCTC kọ́ lè mọ̀ pé mo wà ńbẹ̀ ẹ̀yin lẹ darí ètò ẹ jẹ́ sọ kíní kan fún yín ẹ̀yin kan wà ṣé rí àwọn nǹkan kan wà tẹ́ ẹ máa ń ṣe tó jẹ́ wípé ẹ fi ń ba ayé Yorùbá nation ẹ fi fọ́ ojú ẹ̀dẹ̀ ní I will tell you ṣé rí ẹ̀yin tẹ́ ẹ bá kọ pé ìgbìmọ̀ ní ẹ fẹ́ parí ìjà ìwádìí lẹ fẹ́ ṣe ẹ make sure pé ẹ ṣèwádìí yẹn dáadáa kúnnákúnná tó bá jẹ́ pé ìjà lẹ fẹ́ parí láàrin àwọn èèyàn ẹ make sure pé ìjọ yẹn parí ni mo ṣe sọ pé àwọn òwò ni YZ ń ṣiṣẹ́ fún torí most of àwọn obìnrin tó wà ńbẹ̀ they are working for bàbá mo mọ̀ pé ìzídà kọ́ pé gọ́ọ̀mẹ̀ntì lẹ wà áfítà gẹ́gàròtí torí òmìnira kọ́lẹ̀ ń ṣe wọ́n ń ṣe òmìnira bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn bàbá Adéníran ti rẹ́dì ó lóun máa kó gbogbo receipt àwọn owó tí bàbá Akíntóyè fi ń gba owó tó fàkáǹtì ń gbà wọlé òun máa kó jáde bàbá ní òun rẹ́dì láti kó everything jáde kó tó bẹ́ẹ̀ ni òun rẹ́dì láti kó gbogbo owó yẹn jáde gbogbo receipt yẹn ó ní àmọ́ kì í ṣe àkáǹtì tó nìkan nìkan check o fún personal àkáǹtì gbogbo àwọn táwọn jẹ́ leader àtẹ́sí àìsàn everybody àwọn nìkan check àkáǹtì àwọn private àkáǹtì wọn everybody wọn torí pé wọn ní àkáǹtì private account ni wọ́n fi ń gba gbogbo owó wọlé private account wọn personal account wọn personal ìkànnì gbogbo èyìnbó yẹn wẹ́lẹ̀ tó bá correct ẹ̀ lẹ́pọ̀ náà fi ń gba owó Yorùbá nation ọ̀tọ̀ ni kí wọ́n kù wọ́n lówó bọ̀ pé a fẹ́ ṣe rálì bì kan a fẹ́ lọ collect lọ bíbì kan a fẹ́ ṣe travel lọ bì kan security bì kan personal account wọn náà fi ń gbà there is no one account bàbá yẹn wá sọ nínú meeting yẹn wípé gbogbo owó pé òun nìkan kọ́ nìkan check everybody òun dẹ̀ ready láti gbé ti tòun kalẹ̀ àti bí òun ṣe sọ pé òun step aside kí ìwádìí yẹn lè máa lọ as a good leader kó lè as a good leader kí ọ̀rọ̀ yẹn kó lè níyanjú ó lò ready gbogbo òun ò bá wá padà jẹ̀bi ìyẹn bàbá yẹn bóun bá wá padà jẹ̀bi òun gbàgbọ́ tóun máa kó
ohun tó wà lọ́wọ́ tó ń síta kán dẹ̀ pé Máyégún ibi ẹni tó ló fún un lówó yẹn tó gbowó láwọ̀ ẹ̀ àkáǹtì yẹn kó dáhùn kó gbé rìsíìtì 22 million jáde. La bá gbọ́ wípé nọ́mbà dáhùn wípé kí wọ́n bẹ̀rẹ̀ o nọ́mbà ní kán gbé bàbá Akíntóyè wọlé bọ́n ṣe gbé bàbá Akíntóyè wọlé báyìí bẹ́ẹ̀ ni wọ́n bá kí bàbá ẹ̀ káàbọ̀ o kìíní kan ẹ̀yin ọmọ mi ẹ̀sẹ̀ mọ̀ bọ́ ṣe é ṣe ní bá bẹ̀rẹ̀ question lórí n tó ṣẹlẹ̀ lọ a ní rìkọ́ọ̀dì yín láwọ́ o níta ẹ̀ lè jiyàn èmi ni mò ń fi kọ́mẹ́ǹtì burúkú dàbọ̀ yìí níjọ́ náà torí ara ń ta mí ara ń dà mí jẹ pé kí lẹ ṣe níbí ẹ ṣèdájọ́ wọ́n ṣe ń ṣèdájọ́ bàbá bá wọlé o ní bá bẹ́ẹ̀ ń béèrè question lọ́wọ́ bàbá mo ti ń gbádùn ọ̀rọ̀ bàbá Adéníran lọ bẹ́ẹ̀ ni mo ti ń gbádùn gbogbo bọ́n ṣe ń ṣe lọ bí bàbá ṣe wọlé báyìí ní bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá ní bàbá bá dà wípé bàbá bá ní owó pension ni tàwọn làwọn ní owó pension mi owó pension ní ẹ dákun ibo náà ti ṣiṣẹ́ tán fẹ̀yìntì tí bàbá náwó pension ibi iṣẹ́ wo ni bàbá ti ṣiṣẹ́ tán wá sanwó pension fún wọn látijọ́ yìí wọ́n lówó àwọn làwọn ná nínú gbogbo Yorùbá èdè kan tí bàbá tó wá pè tó múnú run mí bàbá dà níjọ́ náà wípé bàbá heritage Adé Thomas ẹ̀lẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta o ìdásí ń lọ lọ́wọ́ o ó wá ku bàbá ní Nnamdi Kanu páwọn Biafra sọ pé àwọn máa fún Kanu ní 2 million every month àwọn wá ń complain lórí owó bàbá Akíntóyè mò ń béèrè iṣẹ́ tí Kanu ṣe wà lẹ́ẹ̀ṣẹ̀ ìdá kan iṣẹ́ tí Kanu ṣe ìdá kan iṣẹ́ tí Nnamdi Kanu the good leader of Biafra the good leader Mazi Nnamdi Kanu ó sacrifice wọ̀ ẹ̀ tẹ́ ti dápa láti 2022 ẹ ti jápa lọ sí Kútọ̀nù tẹ́ ti sá lọ lóòótọ́ àgbàlagbà nìyí ǹjẹ́ àgbàlagbà ti yín ǹjọ́ wá mú ọmọ ǹjọ́ tó ọmọ jọ olórí ẹbí tẹ́ jẹ́ ǹjọ́ ṣe ó tó ọmọ ẹ̀yin lẹ dàgbà jù nínú àwa tá à ń pariwo ẹ̀ bó tilẹ̀ pé àwọn míì tún dàgbà jù yín lọ tán wà mẹ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ gbójú jáde kò yẹ kí mídíà kó rí dáadáa lẹ́nìí kò yẹ kí Yorùbá nation kó fọ́ lẹ́nìí because ó ní tí ilé bá ń tò olórí ibẹ̀ ní ká lọ wá olórí tó wà bẹ́ẹ̀ kò mọ létò bàbá ò mọ létò gbogbo ẹni mo fi sọ bàbá ò lè tó lé bàbá ò lè ní future láti gbé yín dé kò ṣèjà bàbá ò ní future ni future Yorùbá ó ti dàgbà kò sí nǹkan tó nídìí kò lè lùsì nǹkan kan mọ́ lẹ́yìn nǹkan mọ̀ ìjà nǹkan mọ̀ sùn ìwọ tó kéré tó ń gbéga bàbá ń lo ní amenities láti lose bàbá lọ́mọ ti lọ́mọ ọmọ so wá ní pé wọ́n tó ti lọ́mọ ọmọ tó sì kéré ọmọ bàbá sọ pé bàbá ní ọmọ àwọn ló ń fáwọn lówó kinní kan wọn ló fẹ́ gbé wọn lọ sí Kenya kinní kan láti lọ ṣètọ́jú ṣé iṣẹ́ tí Kanu ṣe sí bàbá ṣe Kanu gbé one account nígbà tí wọ́n mú Nnamdi Kanu ẹ wo iye owó tán bá nínú account Biafra ẹ wo iye owó tán bá nínú account is a good leader because ó ní accountability lórí owó tó ń jáde bàbá ò ní accountability àwọn ọmọ wọn fún àwọn Biafra lówó security gbogbo tán ní kàn fi rà náírà wọ́n ti ní nǹkan tán lè fi jà wọ́n ti ní mọ́tò wọ́n ní get wọ́n ní gbobos wọ́n ní amenities Yorùbá doesn't have nothing so ẹ wá lè fẹ́ máa gba sálárì 2 million lọ́wọ́ àwọn owó mo fẹ́ béèrè lọ́wọ́ ọwọ́ tó ní pé kán máa dáwó fún bàbá Akíntóyè kán máa fún wọn sálárì ẹ ti ya wèrè ni ẹ má bínú bọ́rọ̀ mi ò bá dá o orí yóò pé bàbá ò ní sálárì láti gbà because bàbá did nothing ẹ tí ì gba òmìnira tẹ́ ẹ bá gba òmìnira you can give him money but ẹ tí ì gba òmìnira ẹ tí ì lójútùú ẹ ní nǹkan kan ẹ ní plan ẹ lẹ́ni tí ilẹ̀ mọ́tò ẹ ní ilé hospital tẹ́ bóyá tó gun bá dé ẹ ní fáàmù lásán tá a ní kẹ́ ẹ fi fáàmù èèyàn ló ń jẹ ẹ ní one account kẹ́ ẹ ti ẹ̀ gbé sílẹ̀ ẹ ní accountability lórí anything ẹ wá lè fẹ́ máa gba 2 million ìbéèrè mi àti ẹ tó ń fight fún bàbá ìlú òyìnbó ní ìwọ náà wà ó dẹ̀ tó àwọn ọmọ bàbá Akíntóyè lọ́jọ́ orí ó dẹ̀ ní family ní Nàìjíríà ṣé ta ló fún wọn lówó ìwọ ló ń fún wọn lówó oúnjẹ ò ń bọ́ àwọn family títí ẹ ò ń bọ́ bàbá àti ìyá rẹ ó dẹ̀ ń fún àwọn ará àdúgbò àwọn tó bá nídìí ìrànlọ́wọ́ ò ń ṣe fún wọn nínú Yorùbá nation ò tún ṣe wá àtọmọ bàbá Akíntóyè ò lè gbé bùkátà bàbá Akíntóyè àwọn ọmọ bàbá ò sí nínú òmìnira
àwọn ọmọ bàbá lè gbé bùkátà bàbá wọn kán mọ fún bàbá wọn lówó láì ní wojú owó Yorùbá nation. Torí tí bàbá bá lọ tíbi tí àgbà ń rè, tí bàbá bá lọ, àwọn ọmọ rẹ̀ iṣẹ́ tó ṣe sílẹ̀ àwọn ọmọ rẹ̀ ló máa jẹ iṣẹ́ bàbá Akíntóyè. So àwọn ọmọ yẹn nísìn ó yẹ kán lè ṣe ìtọ́jú fún bàbá wọn, kán máa fún wọn lówó. Kì í ṣe Yorùbá nation ló yẹ kó máa kó owó fún wọn, kì í ṣe Yorùbá nation ló yẹ kó máa dáwó fún wọn. Torí bàbá sọ níjọ́ náà, mo wá gbádùn nígbà tí Àmọ̀tẹ́kùn ó béèrè question lọ́wọ́ bàbá Akíntóyè. Ìyẹn ló kọ́ bí first ìbínú tó kọ́ bí mi jọ náà ni mo fi ní tẹ́ ẹ bá máa rí olórí gidi máa ń fara gba ẹ̀gbẹ́ tó pọ̀, ó dẹ̀ máa ń jẹ́ni tó ní sùúrù. Ẹni tó bá jẹ́ oníbínú ò gbọ́dọ̀ jẹ́ olórí. Ẹni tí kì í bá gba ìbáwí, tí kì í gba ìmọ̀ràn, tí kò gba ẹ̀kọ́, kò gbọ́dọ̀ jó níbi olórí. Àmọ̀tẹ́kùn béèrè question ní ọwọ́ bàbá Akíntóyè. Bẹ́ẹ̀ bá ní imú wa mi à play voice note yé mi ò rán torí mo rí tẹ́ǹsì àwọn ìyá òfò kan tẹ́ǹsì pé jẹ́ náà. Àti ay ní irú ọ̀rọ̀ yìí ò ṣe gbé jáde o. Ẹ má gbé irú ọ̀rọ̀ báyìí jáde táwọn yẹn ṣe. Tẹ́ ẹ bá gbé jáde èpè ni ẹ̀yin náà lẹ̀ kọ́kọ́ máa ń rìkọ́ọ̀dù. Tẹ́ ẹ bá rìkọ́ọ̀dù bẹ́ẹ̀ ṣe nínú ìjọ tẹ̀sí mítì fún onítìrì náà nù. Tẹ́ ẹ wọ́n jàkulẹ̀ fún nínú mítì tẹ̀sí nínú November. Títí dì ní Jamani. Ẹni bá gbé jáde tó ń ṣe pé báyìí èpè yín bẹ́ẹ̀ ni mò ń dá padà fún yín. Mò ń rọ́lé yín lórí padà ayé yín ò ní dá mo rìkọ́ọ̀dù yín kò sí tẹ́ ṣe fẹ́ mi. Torí irú tẹ́ ẹ bá máa jiyàn ni, tẹ́ ẹ bá jiyàn kẹ́mi lè bá yín gbé jáde gbẹ́. Bàbá ò ní future fún Yorùbá. Àmọ̀tẹ́kùn béèrè question lọ́wọ́ bàbá torí ọ̀rọ̀ tí bàbá Adéníran sọ nípa ọ̀rọ̀ owó. Wọ́n ní òkè kan bàbá ní bàbá ńlá kú anybody kò lè sọ pé káwọn gbá kan kò ní right láti béèrè fún personal account àwọn. Ẹ̀ẹ́dẹ̀ ní one account tá a máa béèrè fún. Personal account yẹn lè fi ń gbowó. Wọ́n wá béèrè fún personal account yẹn ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹni nobody bàbá sísọ nìyẹn o. Wọ́n ní bàbá ńlá kú ni bàbá tó pé. Ìjọ yẹn ni mo rí pé bàbá yìí ó dẹ̀ máa ń sojú báyìí níta. Ẹ wo gbólóhùn tó jáde lẹ́nu àgbàlagbà ṣá. Wọ́n ní wọn bí bàbá ńlá kú anybody dá láti béèrè fún personal account. Ibi tó rí àwọn tó jókòó ti yí inú náà máa ṣe. Lóòótọ́ ni kí ló dé kan tá a ti mọ́ máa béèrè owó lọ́wọ́ bàbá. Àgbàlagbà ni wọ́n, bàbá yẹn ti dàgbà. Kí ló dé pé bàbá wa, bàbá mi Julius orí aládé òjò mi, bàbá mi tó gbáskì ò ní sọ́fù ayé ò ní jìyà. Ó ga o, kìíní kan o, lágbára Ọlọ́run ẹnikẹ́ni ẹni bá bú mi lórí ètò yìí Ọlọ́run bá mi fa ayé ẹ̀ ṣòfò dànù, káyé ẹ̀ bàjẹ́, ayé ẹ̀ kó bàjẹ́. Ẹni bá bú mi káyé ẹ̀ dojúrú kí tí ẹ̀ ta bí gúgúrú. Òótọ́ ni mò ń sọ fún ẹ n tó lè mú ẹ kó nu òkú ẹrù. I don't hate baba but baba need plan. Baba don't have any plan. Mo ń bọ̀ mi ò tí ì dé. Now baba ní kò sí baba ńlá kú anybody. Wọ́n ní tí bàbá tẹ̀ kọ́kọ́ sọ ni pé bàbá ní shut up don't ask me. Àmọ̀tẹ́kùn ni bàbá bá wí jọ́nà kẹ́lẹ́ mọ̀ pé mo wà ní meetings ọ̀nà yín tẹ̀sí. Gbogbo meeting yín ni mo máa ń wà. Ibi tọ́lọ́run bá ti fẹ́ kí n gbóòótọ́ ọ̀rọ̀ kó fẹ́ kí n láṣìírí èyí wà ń bẹ̀. Bọ̀ tó bá jẹ́ òṣì lẹ́fẹ̀ ṣe sí bẹ̀. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ kókó mo máa wà ń bẹ̀ o. Ìmí ìgbà tí n bá dé bẹ́ẹ̀ tí bá yẹ pé mọ́ra wọ̀rọ̀ lẹ̀ tí spirit bá ti òṣì ló máa wà bílẹ̀ ni máa kú o. Ṣùgbọ́n yún mo wà bàbá ní kí Àmọ̀tẹ́kùn kò shut up torí pé ó béèrè question lọ́wọ́ bàbá Akíntóyè. Tí ọmọ kékeré bá béèrè question lọ́wọ́ yín you have to answer. Tí anybody bá béèrè question lọ́wọ́ yín ẹ ní láti answer. Ẹni tó bá jí olórí tó bá ti mọ̀ pé àwọn ọmọ lẹ́yìn ò lè béèrè lọ́wọ́ ẹ you need to resign or step down and go away and sit down in your house. Ilé yín náà ti lè máa sọ̀rọ̀ táwọn nílé béèrè lọ́wọ́ yín. Bàbá ní kó shut up. Bàbá pe gbólóhùn yẹn pé shut up don't ask me questions shut up. Ó yá tí ò bá yé yín bóyá kí n play rẹ̀ kí n bá yín play fídíò yẹn or voice note voice mi tí olórí burúkú wọn tán ṣe jọ́nà síta. Bàbá ní kí Àmọ̀tẹ́kùn shut up. Baba don't have to use that language pé shut up. Baba ńlá kú anybody kan kò lè béèrè central account. Baba ní kó dákẹ́, baba ní kó dákẹ́ kó má béèrè question lọ́wọ́ o ní right láti má béèrè lọ́wọ́ mi mo ní but ẹ bá ní down ó ní bẹ́ẹ̀ ṣe máa gbé àgbékalẹ̀ as a leader. Baba ní k'Àmọ̀tẹ́kùn shut up. Gbogbo àwọn tó kù wá wà ńbẹ̀ ni wọ́n ṣe ẹ jẹ́ ká fi bàbá lẹ̀ àgbàlagbà ni ẹ mọ̀ àgbàlagbà ẹ sá mọ̀ ẹ̀yin àwọn àgbàlagbà tó ń ṣe látijọ́ yìí
ó yẹ kí wọ́n ti lè ó yẹ kán ti lè wá abẹ́ ẹ̀mọ̀kan àràgbàlagbà kankan kí wọ́n dédé tẹ̀ ń bú Tinubu ìkà ní gbogbo yín ẹ wà atlas gidi kan yín gangan lẹ wà atlas n tó fi lè mú yín máa bú àwọn ọba aládé máa sọ̀rọ̀ nípa Bọ́lá Ahmed Tinubu. Do you know the reason why? Say because of all this Tinubu gan tó nice ju bàbá Akíntóyè lọ tó rà gbọ́ pé wọ́n ní Tinubu náà ṣe ìrànlọ́wọ́ fáwọn kan tálẹ́ ní tí bàbá Akíntóyè ràn lọ́wọ́ rí tó bọ́ta tálẹ́ ní tí bàbá Akíntóyè ràn lọ́wọ́ tó bíúdì dẹ́gàrò dísì búùdì èèyàn gbogbo àsìlá ń fún ní sáìsì ẹ̀ ó tilẹ̀ pé àwọn àgbèrò àwọn ọba ló bíúdì àwọn gómìnà ló bíúdì a sì tún sọ fún lẹ́nìí pé rọ́ǹgì ní àwọn ọ̀nà wáyé tá àwa lè bọ̀ nípa bàbá a fẹ́ gba òmìnira ẹ tún fẹ́ wá ká wà nínú ìnira ká má lè béèrè question lọ́wọ́ olórí ká má lè béèrè wọ́n bá wá dé gbàgbé Yorùbá nation tán ohun tá a ṣe nínú Nàìjíríà lè máa ṣe à ní lè béèrè wọ́n á tó mú kọ́kọ́rọ́ wọ́n á fi sí wa lẹ́nu wọ́n wá mú búrẹ́dì àti kọ́kọ́rọ́ síwájú wa wọ́n ní ká máa túṣe yọ̀kan à ní bẹ́lẹ̀ tá a túṣì wọ́n á máa tàn wá nígbà tó bá béèrè question ní bàbá Adéníran bá dákẹ́ pé bàbá bá yarí ibi tí mo ti gbádùn ọ̀rọ̀ yẹn nìyẹn bàbá Adéníran ní láyé òun máa kó gbogbo rìsíìtì tí bàbá Adéníran kọ́kọ́ ó ti kọ́kọ́ fi bínú bí wọ́n ṣe fẹ́ gbé bàbá wọlé báyìí mo rí pé bàbá Adéníran ti kọ́kọ́ pòórá pìm ó jáde mo kọ́kọ́ mẹsẹ̀ mo jókòó lábẹ́ tẹ̀lé mo jókòó mo fẹ̀yìntì pé kéèsì tó wà lẹ́ẹ̀lẹ́ ni mo fẹ́ mọ bó ti ń lọ ó ń dùn gidi bẹ́ẹ̀ lára ń ta mí para ní gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi bàbá lẹ̀ ẹ má jẹ́ ká béèrè question mọ́ àgbàlagbà ni wọ́n ẹ dẹ̀ bá Yorùbá nation ẹ fọ́pọ̀ níbi káwọn èèyàn má lè sọ ẹni bá béèrè ọ̀ràn ló dá ó ti rude ẹni bá béèrè question jù lọ́wọ́ wọn ó ti di ẹni tó ní ìgbéraga ó ti di ẹni mo dẹ̀ rí pé Àmọ̀tẹ́kùn ọ̀wọ̀ ló fi béèrè lọ́wọ́ bàbá ní kó shut up bàbá ló gbólóhùn shut up you don't have to ask me ó ní láti bàbá mo lóyún lọ́wọ́ ṣé kí n play rẹ̀ mi ò parọ́ mọ́ yín tẹ́ wíńdọ́ náà òbí mi nínú púpọ̀ ẹni ká Àmọ̀tẹ́kùn shut up bẹ́ẹ̀ ẹni kó shut up ẹ ní right láti sọ pé kó shut up tẹ́ ẹ bá ní dá lóhùn ẹ mú kéèsì yẹn ẹ lè ti gbọ́ ni tẹ́lómi bá wá sọ̀rọ̀ ẹ wá fi ọ̀rọ̀ tẹ́lómi yẹn ẹ wá fi bo ìbéèrè tiẹ̀ mọ́lẹ̀ without insulting him that is a good leader ọ̀tẹ́ni ẹni wọn lè béèrè lọ́wọ́ yín bàbá Adéníran wá ní kán wọlé padà wọ́n wá wọlé bó ṣe wá wọlé padà bàbá yẹn wá sọ̀rọ̀ pé lórí kéèsì tó wà lẹ̀ ó lóun ò tiẹ̀ gbà táwọn yẹn bá ń bẹ bàbá wọ́n bá bẹ̀rẹ̀ bàbá ní no wí bàbá wọ́n kọ́kọ́ béèrè lọ bàbá kọ́kọ́ sọ pé àwọn ò mọ̀ nípa fídíò tán ṣe wọ́n wá dà pé bọ̀tẹ́ mọ̀ pé pa eyín ni wáyé tẹ́ ẹ̀ wá pè síta kí bọ̀bọ̀ yẹn lọ túrọ̀ yẹn sọ èmi ò mà kí wo nǹkan kan bẹ́ẹ̀ ni mo rí Max náà ní abẹ́ comment Maxwell tó ń fi pé irú rọ burúkú wo lélẹ́yìí I want to live here bó ti rẹ́rìí yóò pé gbogbo yìí sì máa wà all right kẹ́ni rẹ̀ gbogbo bí màá tún jẹ́kì mẹ́sẹ̀jì màá tún wo gbogbo ẹ̀ màá tún jẹ́kì news yín màá tún wo gbogbo tẹ́ ń dá rárá ni mo ní lọ mo ti rẹ́rìí yó bẹ́ẹ̀ dára ń já mi para bẹ́ẹ̀ ni fẹ́ sọ̀rọ̀ ní ìjọ náà tó ti bá sọ̀rọ̀ ní ìjọ náà bọ̀tọ̀ Ọlọ́run ṣe pọ́rọ̀ tí mo fẹ́ sọ àwọn nǹkan ọlọ́gbọ́n mẹ́ta péré ló wà láàrin gbogbo àwọn tó wà mẹ́jọ náà ọlọ́gbọ́n mẹ́ta péré ló wà bá ṣe dàgbà tó ṣe góńgó tó ọlọ́gbọ́n mẹ́ta péré ló wà nínú mítì yẹn bọ́n ṣe pọ̀ tó bọ̀ náà bá bẹ̀rẹ̀ sí ní bọ́rọ̀ lọ bàbá Adéníran bá ní láyé wípé kò jọ o àwọn máa kó gbogbo rìsíìtì síta and then àwọn máa sú ọba lọ́la kó dẹ̀ kó gbogbo rìsíìtì kó mú proof evidence ń tó sọ nípa àwọn kó mú síta tí ò bá mú síta bàbá yẹn ní láyé mi ì ní gbà o bí bàbá Akíntóyè tó ti kọ́kọ́ ń ṣe kinní tẹ̀tẹ̀lẹ̀ tó rí ohun tí bàbá Adéníran fi lẹ́lẹ̀ pé láyé a máa gbá káǹtì síta ni a máa kó gbogbo rìsíìtì síta wọ́n ní láti tú gbogbo pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ títí ọ̀rọ̀ fi máa níyànjú bàbá ṣe change gbólóhùn fíù mo send lẹ́tà sí ẹ mo bẹ́ẹ̀ mo ti fún ẹ ní message bàbá wa ń gbọ̀n bàbá gbọ̀n níjọ́ náà pàtìrí ti bẹ́ẹ̀ tún inú ń bí mi inú mi ti ń dùn pé yẹ́ì ọ̀rọ̀ Yorùbá nation ti níyànjú bọ̀ bàbá ti change o bàbá tó ti ń ṣe ṣọ́tọ̀ ìgbálẹ̀tẹ̀ bàbá ní Professor Wálé Adéníran Professor, you know I love you. I cannot do that for you. I cannot do that for you, you know. I like you. I send you message on WhatsApp. Bàbá tó náà ṣe, èmi ò rí message kankan. Mo send sí ẹ.
but I called you back ìwọ náà gbé call okay mi ò rí sá but eléyìí a máa gbé gbogbo tó wà lẹ́ẹ̀bẹ̀ wá sí ti bá wá bàbá wa sọ gbólóhùn kan jọ náà bàbá ní tó o bá go deeper you know yóò máa kan CSI tẹ́ ẹ bá go deeper kò kí sórí tèmi nìkan ó máa kan CSI ayé mi o àti ẹ̀dá nǹkan ṣe ń tẹ́lẹ̀ nínú mítì yìí mo sọ àbí mo parọ́ ọmọ yìí ni bẹ́ẹ̀ bá ti ṣe mítì ẹ̀ mọ́ pè mí sí màá tún wà bẹ́ẹ̀ òsàlẹ̀ mi yìí tún wà bẹ́ẹ̀ ibẹ̀ ni bàbá kalẹ́tà táwọn kọ sí ẹni tó lò wọ́n ń sọ pé tán bá go deeper jù tí bàbá Adéníran bá ṣe bó ṣe tó ó máa kan Ìgbòho fúnra rẹ̀ torí pé wọ́n béèrè fún ẹ̀rí bàbá yẹn dẹ̀ yarí pé láyé àfi tí ọba lọ́la bá kọ́ proof ẹ̀ síta to my surprise wọ́n tún wá béèrè question lọ́wọ́ bàbá ìjọ yẹn mo ti mọ̀ pé èmi mọ̀ tẹ́lẹ̀ pé ẹ̀ ní nǹkan kan but ó jáde lẹ́nu Professor Banji Akíntóyè fúnra wọn ní ọjọ́ tí mò ń sọ yìí wọ́n béèrè question lọ́wọ́ bàbá pé kí ni plan tí Yorùbá nation nílẹ̀ bàbá ní láti ẹ̀yìn wá we don't have any plan but now we just have. ọmọ Yorùbá why are you attacking Onítìrí I told you èmi máa mọ̀ fẹ́ kó Onítìrí máa frustrate wọn bóyá wọn ò ní nǹkan ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ láti bí 3 years 2020 bàbá fúnra rẹ̀ fẹnu ara rẹ̀ sọ bàbá fúnra rẹ̀ fẹnu ara rẹ̀ sọ bàbá dáhùn wípé there is no plan kò sí plan but báyìí àwọn ṣẹ̀ṣẹ̀ ní plan ní 2023 àwọn ṣẹ̀ṣẹ̀ ní plan láti 2020 bàbá ní there is no bàbá ṣe sọ tẹ́ ẹ bá múnú bí mi tí n bá rí bàbá lágbo anybody tó bá sọ pé rọ́ mo pa ebe kí ni kán má gbé jáde èmi á play rẹ̀ tàbí kẹ́ ẹ kọ́kọ́ lọ play rẹ̀ fúnra yín kí gbogbo ayé kúkú rí méjì tẹ̀ sí njọ́ náà kẹ́mi tó gbé jáde bàbá sọ ọ̀rọ̀ yẹn níjọ́ náà wípé we don't have any plan before there is no plan but now we just have ní 2023 nígbà tí election kù 9 minutes bàbá ṣẹ̀ṣẹ̀ sọ fún mi táwọn ní plan ní 2020 látẹ̀yìn wá kò sí nǹkan kan wọ́n ṣe nǹkan kan kò sí planning kò sí anything bàbá Akíntóyè ló sọ èmi kọ́ tí bá parọ́ ọmọ yẹn ẹlẹ́dàá yín bẹ̀ ṣe dàgbà yẹn kó wá sí ìdájọ́ ẹ̀hún tẹ́ ẹ sọ ní ìjọ ẹ̀ nínú ti ń bí mi bàbá ò ní plan kankan kò sí future fún Yorùbá nation gbogbo ohun tó wà nílẹ̀ ni pé rally owó ń tán ṣe láti jọ ẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ń lo static delay gbogbo nǹkan náà fi ń lo static delay náà fi ń lo static delay lórí many things bàbá fúnra wọn ló sọ wọ́n béèrè question níbẹ̀ pé bàbá ṣe ǹjẹ́ plan tiẹ̀ wà ńlẹ̀ fún wa torí election tí bàbá ní before there is no plan but now you just have and mo dẹ̀ mọ̀ pé kò sí náà àti ní n tó sọ wọ́n ní àti ní bàbá ò ní nǹkan kan that is why tí Onítìrí ti mọ ohun tó ṣẹlẹ̀ ló ṣe rẹ́ wọn lẹ́pa tó ṣe ń fún wọn ní pàṣẹ ni mo fi ní ẹ má wulẹ̀ bó Onítìrí jà ẹ béèrè lọ́wọ́ bàbá àti yín àti ọ̀gá yín tẹ́ ẹ lọ́gàá yín ni wọ́n tẹ́ ẹ ti mọ̀ tẹ́ ẹ pẹ́ yín lẹ mọ̀ ṣe ẹ̀yin lẹ mọ̀ tí ò bá ti sírú wọn Yorùbá nation lè dúró ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ni plan wọn ní plan torí pé bàbá Adéníran tó ti wá sọ̀rọ̀ wọ́n lọ sílé bàbá Adéníran wọ́n náà gba window wọlé wọ́n jálẹ̀kùn bàbá wọ́n kó gbogbo fóònù bàbá torí information tí bàbá yẹn ló máa kó kalẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n àtàkìlì bàbá Adéníran truly àwọn kan nírọ́ ni wọ́n délé wọn lóòótọ́ wọ́n kó àwọn gbogbo fóònù bàbá wọ́n jí nǹkan wọn kó mọ́nítọ̀ wọn kó laptop kódà lẹ́nujọ́ mẹ́ta ìbóyá last week yìí wọ́n náà lọ sí pharmacy lọ́rọ̀ oògùn wọ́n rọ́ọ̀bù bàbá lójú ọ̀nà gba fóònù lọ́wọ́ wọn bàbá yóò ní fóònù lọ́wọ́ wọ́n náà rọ́ọ̀bù wọ́n gba fóònù lọ́wọ́ wọn because of information tó wà lọ́wọ́ wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láàárín àwọn ọmọ Yorùbá ẹ̀ ń lọ sílé wọn ẹ̀ ń lọ jálẹ̀kùn bàbá yẹn tó ń sọ níjọ́ yẹn pé wọ́n náà ṣe meeting nínú ilé bàbá Akíntóyè wọ́n fẹ́ ṣe jàǹbá fóun bàbá ní rárá o pé lóòótọ́ wọ́n ṣe meeting bàbá yẹn ní àní wọ́n ṣe meeting láàárọ̀ ìṣẹ́ àní wọ́n ṣe meeting nínú ilé yín láàárọ̀ bàbá ṣe wà ní bẹ́ẹ̀ ni but kì í ṣe nípasẹ̀ tiẹ̀
ẹ ṣe meeting. Ó wá yẹ tèmi rí bẹ́ẹ̀ yẹn ni pé kàn jẹ́ ká settle ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ níjọ́ náà. Ṣé rí ẹ̀yin tẹ́ ẹ pè meeting ìjọ́ náà tó bá jẹ́ pé lóòtítọ́ ẹ jẹ́ olórí tó ń tolé aláwọn tí mi ti expect àwọn náà wá ṣe ẹ jẹ́ ká fi bàbá lẹ̀ kí bàbá lọ sùn ẹ̀yin bàbá yín kó lọ sùn bo ṣé báwọn ní pèrè àwọn ní lídà oorun kí náà sùn Kánú tó wà nínú ẹ̀wọ̀n sùn ni ṣé Kánú tó wà nínú gbàgán sùn.